Orúkọ mi ni Ọláfikàyọ̀mí láti ilé-iṣẹ́ Melag Motion Television. Orí ètò yín, ètò wa Ẹwà Àṣà ni a wà báyìí. A wà ní agboolé Alábẹ́dé ní ìlú Gùn Àsálú ní ìlú Abẹ́òkúta, ìpínlẹ̀ Ògùn. Ní orí ètò wa Ẹwà Àṣà ní òní, ohun tí a fẹ́ gbéyẹ̀wò ni pàtàkì ìlà kíkọ ní ilẹ̀ Yorùbá. Ìlà kíkọ jẹ́ nǹkan pàtàkì ní ilẹ̀ Yorùbá. Ìlà kíkọ jẹ́ ohun àdánimọ̀ fún àwa ọmọ Yorùbá káàkiri àgbáyé. Ìlà kíkọ jẹ́ nǹkan àmúyangàn. Ó sì jẹ́ àrà oge ṣíṣe fún ọkùnrin àti obìnrin ní ilẹ̀ Yorùbá. Ìdí nìyẹn tí a ṣe wà ní agbègbè tí a wà yìí láti mọ ìdí tí a ṣe ń kọ ìlà ní àwọn ìlú kọ̀ọ̀kan. Ẹ máa bá wa ká lọ. Orúkọ mi ni Waris Alábẹ́dé, ọmọ Ògùnkún Èjọ, ọmọ Abdullahi Yekin Àtúndá, ọmọ pípé ìpínlẹ̀ Ògùn ni mí, ọmọ Alábẹ́dé ní ìlú Gùn Àsálú. Ibẹ̀ náà ti bí mi lọ́mọ. Bàbá mi ibẹ̀ náà ti bí. Ìlà kíkọ ó dáa púpọ̀. Ó dáa púpọ̀. Láti iṣẹ́ nígbà tí wọ́n bí mi, mo rí ìlà tó tọ́. Mo wà tí mílẹ̀ dẹ̀ bímọ. Bàbá wa sọ fún mi, bàbá mi má kọ́lá fún ọmọ mi o, ẹ má kọ́lá fún ọmọ mi. Wọ́n ní kí n má wọlé wọn ní kọ́lá fún. Mo kọ́ dìde jẹ́jẹ́ mo wà lẹ́kọ̀ọ́. Mo dé báyìí, mo di bálà ìlú bàbá. Mo ní kí ẹ má kọ́lá fún ọmọdé. Ẹ má kọ́lá fún, ẹ já kọ́lá fún. Mo má bẹ̀ sí ní bá wọn jà. Mi gbé ọmọ. Mo kọ́ mọ́lẹ̀ fún wọn. Olóòtú, àwọn ajá ń bá rọ̀ lọ́wọ́ bá rọ̀. Nígbà tó di pé ibi tí wọ́n ń ṣiṣẹ́ náà, ìwò nǹkan lọ dédé mọ́. Bá ní olé wa ti wá jẹ wáyé. Bàbá mi bá túmọ̀ wọn àgbà. Báyìí kàtó wá, kí ló dé tí òun náà tó sọ bẹ́ẹ̀? Wọ́n ti bẹ́ẹ̀ sí bàbá ní. Bàbá ẹ̀ pàṣẹ báyìí. Ohun tó kọ tiẹ̀ yí ẹ, tó kọ tiẹ̀ náà, abẹ́ ló ṣì wà. Mo ti gbọ́. Kí la wá bá fi tọ́nà? Àfi kí n lọ bẹ bàbá mi o. Kí n dọ̀bálẹ̀. Kí n tún mú ṣínáàpù dání. Kí n fowó sí i. Bàbá, àsìkò wọn fẹ́ lọ, ọ̀nà tó bá ti di fẹ́rẹ̀ kùtùkùtù. Ó ní kí n lọ bá bàbá o. Bọ́jẹ̀ ká sùpà tán, màá lọ bá bàbá. Bàbá, ẹ má bínú ọmọdé ló ń ṣe mí. Ẹ má mi ní ṣe rẹ̀ mọ́. Bá dìde. Kí ló dé? Kí ni kọ ọlọ́pàá yìí dà? Ẹ kó lọ ọmọ ọlọ́pàá yìí wá. Ìrìn ọlọ́pàá kan ti fẹ́ fi mú yín. Ẹ má bínú. Ẹ má bínú bá pe ìyá mi, wọ́n bá mi bẹ̀. Àti orogún màmá mi. Wọ́n bá mi bẹ̀ wọn. Wọ́n bá bẹ̀ wọn já. Bá mú ṣìnáàbù. Bàbá, má dọ̀bálẹ̀ pẹ̀lú dọ̀bálẹ̀ ní o. Bá bẹ̀ wọn, má tún fowó sí. Waris ẹ̀bẹ̀ ló mọ̀ pé ẹ̀ mẹ́ta. Kí ló ń fi ti ẹ gbọ́? Mi ì sí bẹ́ẹ̀ sí bàbá mi rí. Bàbá tó bí mi lọ́mọ. Mi ì sí bẹ́ẹ̀ sí rí. Ìwọ láyà. Mi mọ̀ pé kò rí bẹ́ẹ̀. Mi mọ̀ pé kò dáa. Bá ṣà o, bá bẹ̀ o. Bá tí wọ́n lẹ́sẹ̀ mọ̀. Ọjà bẹ̀ ọ ti tán. Kí n má dàrú ẹ̀ wò mọ́. Má dàrú ẹ̀ mọ́. Ẹni kò ní irú ẹ̀ ní ìṣẹ̀lẹ̀ lọ́wọ́ mọ́. Mo yà bẹ̀ wọn. Wọ́n dẹ̀ ní o ti tán nù wọn. Wọ́n dẹ̀ jẹ́ àṣìnàbù yẹn. Wọ́n fi ṣàdúrà. Olóòtú, ìlà dá. Ọ̀pọ̀lọpọ̀ nínú ẹ̀gbọ́n wa tó ti lọ ìlú èbó. Wọ́n ní ìlà dá lápá kan. Ìlà dá lọ́pàá kan. Pé tí àwọn ìbò bá ń gbé iṣẹ́ bọ̀ lọ́dọ̀ àwọn, bá pé àná tí tó kọ́ lọ́dọ̀ pé kò dé, ó kò dé. Wọ́n ní iṣẹ́ kíkọjọ́ àwọn iṣẹ́ ń lọ dédé. Bẹ́ẹ̀ tí ó lè jálè nílùú èbó. Wọ́n ti owó kọ́lá pé gbà ìlú wá lọ jálè. Wọ́n á mú ẹ mark ìfàjìlá àbá láyọ̀ ń já. Wọ́n yẹ àṣìṣe àlàyé fún wa ní pé ká má fi jálè. Bẹ́ẹ̀ tí ìlà àwọn òrí bí wọ́n ẹnìkan ní jìbìtì kò sáyé.
Ìbàdàn ńkọ́, Ìgbò Àárín ńkọ́, Ayétòrò wọn ńkọ́, ti Alábẹ́dé àwọn bàbá wa àwọn náà ń pè ní ọmọ amúdá ọlọ́gbẹ́ gírí ọmọ ajé òtútù bọ̀lẹ̀ lẹ́nu ọmọ abùnú òbòtọ́rọ̀ ọmọ akínkí pẹ̀lú mọ̀ ọmọ agbẹ́rẹ́ ẹ̀sìn mọ̀ yá kọ ẹ̀gbọ́n dákó àbúrò ní dákó gbogbo ilé wa ní dádọ̀ epo ní ọmọ ní ọgbọ olùwàlọ́wọ́ èmi Wàrísì. Olóòtú wọn kọ wà wọn kọ báyìí mẹ́ta yìí wọn tún fi lé òru ẹ so àdẹ̀fi mọ àfi mọ ara wọn náà ni wọn Ìbàràpá náà ń kọ wọn Gbàgùrà wọn ń kọ báṣà kan bàbá olówó dúró ẹni ọmọ Yorùbá gidi lòun ọmọ Yorùbá gidi tó jẹ́ àmì láti fọwọ́ sọ pé ìwọ ìgún ni ẹ ìwọ tó kọlà mo ní ọmọ kan wà wọn kọ mẹ́ta báyìí wọn tún fi lé lórí ilé owó ni ẹ owó òní ẹ ẹ̀rọ Gbàgùrà náà ń kọ́ wọn fi lé lórí ètò ẹlẹ́dẹ̀ mẹ́ta ni onínọ̀rọ̀ báyìí onínọ̀rọ̀ ní tí wọ́n báyìí ẹ̀dẹ̀ ń kọ́. Gbogbo ọmọ mi ló kọ́lá o àsìkò yìí nílé kọ́lá ọmọ mọ́ nítorí pé àwọn ọmọ sìn ẹni kọ́lá náà kọ́lá ọlọ́pàá o kí ni kan bàbá mi ṣe ọmọ mi lẹ́bí abẹ́yìn ẹ̀mí lẹ́bí àwọn àbúrò mi náà kọ́ mọ́ ọdún yìí ọlọ́ fún wọn náà nígbà tí mi fẹ́ yàwó tí wọn bàbá sì wà tí ọmọ ta ni wọ èmi ọmọ Alábẹ́dé ni mi ta ni bàbá tiẹ̀ yẹkìnní ọmọ ẹmọ yẹkìnní Alábẹ́dé ẹlòmí ni wọn pé ṣé ẹ mọ Súlè ẹ̀gbọ́n bàbá wa ni ẹmọ ọdẹ máa fi wálẹ̀ àní ká má wọrí wọn ti mọ wọn wọ́n ti pé ọmọ bàbá wa bẹ́ẹ̀ ni ọmọ mi ní kankan òde tí wọ́n bá wa jà bẹ́ẹ̀ òfòkọlà wọ́n bá wa jà ni wọ́n máa dùn ní pé iye dáadáa ò ní ọmọ bàbá wa bọ́jẹ́ ibi tó lọ yẹn ibi tó dáa ni. ò ní ewu olóòtú ojú ẹni mi lọ ó léwu àwọn tó dá lẹ́gàn tí wọ́n kọlà wọ́n pẹ̀lú ìrẹ̀fàkọ́ṣọ̀ tó lórí bá wọn èmi tó ti gbé lọ wà tó ti kú ètò ìtẹ̀kù tí rabaraba bá tó di ní nǹkan tí nǹkan ẹ̀ ó dá ká má wí mi èmi wà náà jẹ́ pé ìlú òyìnbó gan-an náà wọ́n fòkò ẹ̀wọ̀n ẹ̀ṣọ́ léwu. Òun kọ́ ọmọ mi gan-an ọmọ bíbí mi náà ń kọ́ òun kọ́ èmi náà ń kọ́ bẹ̀tí nígbà tí iṣẹ́ mọ́tò kò jẹ́ kí mi rí bíi pé èlé kò ká mi lẹ́nu èlò là ń palẹ̀ gbà kan àgbà àpò kan èlò àpò méjì ní ìsìn ẹ̀dá kéré tí wọ́n bá tipátipá náà máa fi sọ bí 1,000 ọwọ́ wa dẹ ni àwọn òkè láǹtó kí lórúkọ ẹ̀ láǹtó hospital ọwọ́ wa náà ti gba ìlera wọ́n gba Alábẹ́dé síbẹ̀ tí wọ́n ń kọlà tó wá di pé ọwọ́ bímọ báyìí ó fẹ́ dákó Alábẹ́dé ló ń dà níbẹ̀ lọ́jọ́ pé àwọn nọ́ọ̀sì yẹn pé kọ́ àwọn nọ́ọ̀sì yẹn máa fojú sí lórí pé àwọn nọ́ọ̀sì ọ̀nà nítorí pé hospital láǹtó ẹlọ́bẹ̀ wọn bá yín dákó wọ́n ti sọ gbogbo ẹ̀mọ́ owó discharge kankan. tó ṣẹlẹ̀ ni pé mo sọ pé ẹni tó bá wù máa kọ́ bẹ́tì bí bá sì mú ibẹ̀ fẹ́ yàwó bí bá ibẹ̀ bẹ́ẹ̀ máa kọ́là fún ó ti wà ní àjẹ́ńtà mi dà mí bàbá mi náà tí ó ti dáríjì àwọn ọmọ mi àwọn àbúrò mi irọ́ o. Abẹ́ ìkọlà
a dẹ̀ máa ń gba ìgbín tí a bá dáko ẹ̀ tán wọn a máa fọ́ ìgbín yẹn kó lè tùbà kó lè tùṣẹ̀ kó náà kọ́ fọ́mọ ẹ̀rọ nìyẹn jẹ́ tí a bá ti fọ́ ìwà ti tó yẹn a fún sí orí oko yẹn. ọmọ bíbí inú wa ló ń kọ́ o ìbí wa burú bá nù fẹ́ kọ́ tá a bá mú ẹ̀ mo lè kọ́ bẹ́tì yí pé ẹnì kan dé òun náà fẹ́ kọ́ kọ́ o nítorí àyíká nǹkan kún ìwọ̀n tí mo sọ pé wọ́n gbà sí láǹtòrò ní kọ́kọ́ gbogbo hospital tó wà nísìn lọ kóró dé náà gbogbo wọn wọ́n ti ń dákú fúnra wọn bẹ́ẹ̀ ń gbà pé ojú dúdú náà fi ń kọ́ ẹ̀rọ mi gan nọ́ọ̀sì ilé gan ó ń dákó bẹ́ẹ̀ tẹ́lẹ̀ kò dẹ̀ rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ lórí ìgbà míì tí ọmọ bá yàgbẹ́ tó yà ń dákó lọ tó yàgbẹ́ àgbẹ̀dẹ àkọ́dìyẹ kó lè tó bá kó lè tó ṣe náà ni ìyẹn ló ń pè ọmọ kíkó lọ́wọ́ onúkọ̀ọ́lá àti bí wọn bàbá ṣe ń ṣe nígbà yẹn. ọjọ́ orí mi wà pọ̀ jẹ́ kí n sọ iye 40 years ṣé ẹ lè pa àbùkù lè tó bẹ́ẹ̀. olóòtú tó bá ń dákú fún yẹn ò gbọ́dọ̀ wòran ò gbọ́dọ̀ gbọmọ ọlọ́mọ lóko ọ̀hún nìyẹn kó lọ ó di adé ọ̀rọ̀ ọlọ́pàá tó bá fojú sí irú àwọn ọmọ tí wọ́n náà tó bá tó ẹ̀kọ́ akán ní kò fojú sí wọn wá kọ́ ni ẹ̀ ń bá yé bàbá mi lòun náà ti mú wọn náà ń di ọmọ mú lórí kò yìí sí ẹ máa di ọmọ mú lódà mo dá èyí tó yẹ pé ó fẹ́ fẹ́ yàwó tí mo dá fún pé ó dẹ̀ yóò wà lórí ibi ilé wa ẹlòmíràn ti sọ fún pé ìgbà tó bá tó fẹ́ yàwó ló máa tó kọ́ ọ ẹ̀rù wa àní tó bá sọ pé òun fẹ́ kó dáko ní ká dáko wọ́n máa dúró ní àádúró girigiri báyìí yé ìwé ọ̀jẹ̀ títí a máa fi dá tán. ó rọ̀ wọ́n nítorí nígbà tí ó di pé haúsá dé wọ́n fẹ́ pé ọmọkan gbọ́dọ̀ dàbẹ́ ó gbọ́dọ̀ kọ́lá tó ọmọ lójú pé kọ́ máa ìwé ló máa di wàhálà àwọn alápọ̀lọpọ̀ wa wọ́n lè gbájà o ní pé tàbá dákọ́ fẹ́ lómi wọ́n máa ní àfi òun kábàájọ́ òǹdó àdé ìjà fún tó ń wọ̀ ẹ́ lọ́kàn àbájá pẹ̀tọ́ wá ní òun fẹ́ ń kọ́ lójú ọmọ òun bóyè bẹ́ẹ̀ ni ẹ máa ṣe gbé lọ. àwọn alákọ̀wé ló dálẹ̀ o àti àwọn dókítà o àwọn sọ pé nígbà àwọn àǹtí wa tí wọ́n fẹ́ lọ ilé ọkọ wọn máa dábẹ́ fún wọn àsìkò ilé ọkọ ti tó wọ́n jẹ́ máa dábẹ́ fún nítorí pé wọ́n wá ṣiṣẹ́kúṣe torí ìṣekúṣe wọ́n á ṣe tán báyìí àwọn àti wá kàn báyìí owó ẹ̀ pé kò hàn dáadáa mọ́ nígbà ayé lajú wọ́n á ṣe mẹ́ta báyìí ẹsẹ̀ báyìí náà wọ́n á ṣe báyìí mẹ́ta báyìí tọwọ́ tó báyìí ní ó dà ìjọ yẹn wọn bàbá wọn máa gbà sí mọ́mọ́ yẹn àjàkọ́ wọn tó bá wá bẹ̀rẹ̀ tó lọ́wọ́ àgbàlagbà náà máa dì mú àwọn àjọ ọdẹ máa ṣe wọ́n dára ṣínà máa fi ṣàdúrà ti bílẹ̀. olóòtú ọ̀rọ̀ yẹn pọ̀ o ìdí tún ní ọ̀rọ̀ yẹn pọ̀ ni pé àwọn tí a ní ọkàn tó yẹ pé tí ẹ bá ti lé adé báyìí èrò máa pọ̀ ètò dẹ̀ jẹ́ pé náà ọmọ alábẹ́dé tí ò kọlà a máa lé wọ́n á nà ànàjà pé ó ń ṣe ọmọ alábẹ́dé wọ́n á nà tó á là sọ èmi ó ṣe máa wá rí sọ pé
ọmọ yín ni ọmọ kẹ́ ọmọ ni ọmọ tí ò kọ́là alábẹ́rẹ́ tí ò kọ́là irọ́ o èmi á sọ pé òun máa kọ́là òun ní ẹni tó pé ó ti ń bímọ báyìí kò tí ì bímọ gbà wá sísì gbogbo júdó ni ó máa kọ́là ọ̀nà tó ọdún méjì bá ti iléyà bá ti dé báyìí àní ara kókó wọn láàrin wọn. Onodo àjò nílẹ̀ Oòduà wọ́n máa fi yé wọn ọmọ ọba ni tó bá ti rẹ́ni tó kọ́ lágọ́ ọ̀nà ọmọ ọba ni ọba olóòlà ní tiwa ọba olóòlà ọmọ ọba ni ọmọ ọba ni ọmọ bá ti rí ọmọ ọba ni. ọmọ Olúgbọ́n ọmọ ajílára ẹ̀ṣọ́ ọmọ tó gbọ́dọ̀ ẹbí mi ọmọ ajísùn náà tó tàdọ lọ ọmọ apẹ́ kéńké pọ̀ ikú mọ̀ ọmọ agbólókó ránú ìgbẹ́rẹ́ ìdá ẹ̀pọ̀n dákó àbúrò dákó gbogbo ilé wa ní dádọ́ òpè tí yóò mọ̀ ẹni gbogbo làlọ́ ẹ̀ ọmọ òṣìlẹ̀ èkó òbò kídẹ káàsọ̀ ọmọ Olúgbọ́n sáàké. Nígbà kan ayé ti gba kí ní àwọn mùsùlùmí àti kírísítẹ́nì wọ́n ti gba gbogbo ní ẹ̀ náà sísá mi náà ètò ìdíje sí kírísítẹ́nì pọ̀ ètò tí a fà ó wà nù wọn tí wọ́n lè fi mọ́sálásí ṣeré ó wà. tó bá di nígbà ayé àwọ̀ṣẹ́ a máa ń ṣọdún Ògún pé àlàntì àwọn máa fi bẹ́ẹ̀ ìgbàléyà ni àwọn àwọ̀ ẹ̀dìyẹ tiẹ̀ tó bá gbóní ẹ̀gọ́lóbà ló máa rà àlàntì ńlá báyìí ní pẹ̀tẹ́sì pẹ̀tẹ́sì ẹ̀ tó wó ní gan tó bá yọ sẹ́ni bọ̀ tó bá yọ sí wọn a máa wá wọ́n máa yọ àtọ̀dọ̀ wọn babaláwo náà ní bàjá lọ́bọ̀gún lé ọ̀nà máa là wọ́n sí lọ síná tàbá dẹ̀ ṣe èmi níyì mo bọ́ dáadáa gbáyé bàbá mi gan pé yé bàbá mi ṣe yálà yìí àbọ̀ ní pálọ̀ wa àbọ̀ ń yàrá àbọ̀ gbogbo tó wá fẹ́ gbà ògbè orógbó àgbàdo náà máa sún àti ẹ̀wà tó tún sún náà máa tètè iṣu ló wà nú ẹ̀ tó máa fi ṣe máa fi pẹ̀rọ̀ ìgbín náà wà bẹ́ẹ̀ tó máa pọ̀ kó dẹ̀ fún oyin bá ṣiṣẹ́ ní ìyẹn bá ń wá ó máa rí tó bá pẹ́ kódà ẹni tó ń bímọ gangan bọ́bá yẹn ń bọ́ ó máa bímọ ọmọ pé ogun wọn á dúpẹ́ adẹ̀ rí àròmọ yìí tó bá bí wa tó bá di kó ìjọ mẹ́fà a máa ṣòro lé oúnjẹ náà ni o máa gbóúnjẹ àmàlà white wọn dẹ̀ ro ewédú kọ̀ọ̀kan àkàlàntì lábàá ni o wọ́n máa jẹ àwọn ìyá wa máa jẹ wọ́n dẹ̀ máa ṣe irú gbogbo nǹkan tí ẹnu ń jẹ wọ́n máa ṣe lábàjá tó bá irú yẹ kò lè burú fún ẹ o tẹ́mọ̀dò báyìí kò lè burú fún ẹ wọ́n máa ní kọ̀ọ̀kan náà máa dárúkọ inú ò ní irun ẹ bó bá jẹ oúnjẹ yìí o dáadáa kò ní bàjẹ́ o ó dẹ̀ ní báwọn kúkú ọ̀wọ̀ ní kúkú léwe o. ìjọba ni ó lè fèsì ìjọba ló ń sọ ìwọ́n ló máa ní ọ̀bọ̀dọ̀ kọlà ìwé kíní kan kílẹ̀ ń kọlà fún ayé ti lajú nípa ti onílàdé ẹ̀nẹ́ àwọn haúsá mi ń kọlà ṣẹ́kẹ́ báyìí ni àwọn àwà báyìí ìmí ayé báyìí ìmí báyìí ni so ọ̀pọ̀lọpọ̀ dá gbogbo kíní ẹ lẹ̀ lápẹ́ Yorùbá ni ṣe bá pẹ́ Ṣakí ni wọ́n máa fà báyìí wọ́n máa yàtọ̀ sí ilẹ̀ ti Ẹ̀gbá wọ́n ń ṣàánú ọmọ ẹ̀ náà torí kò yí sí wọ́n ṣàánú ọmọ á sì ṣe díẹ̀ ṣẹ́kẹ́ṣẹ́kẹ́ náà wọ́n á ṣe kí wọ́n bàbá tẹ́ máa dógbé ṣẹ́kẹ́ṣẹ́ báyìí ó ti tó wọ́n máa dó tiwa wọ́n máa gbé ó ti tó bẹ́ẹ̀ ó ti tó fàdíẹ̀ sí ó ti tó wọ́n máa gap tó dẹ̀ nítumọ̀ ni bẹ́ẹ̀ nísìnyí
ọmọ Haúsá abájájá o ẹ lè fi ilẹ̀ Haúsá wé tiwa, ilẹ̀ Gára ẹ lè fi wé ti ọ̀dọ̀ tiwa ó yàtọ̀, ilẹ̀ Ìbàdàn náà ó yàtọ̀. Àfi tó wá pé wọ́n gọ̀ǹbọ̀ wọ́n wà gọ̀ǹbọ̀ báyìí á wà débi ó yàtọ̀ lọ́dọ̀ wọn Yorùbá àti ọ̀dọ̀ Abẹ́òkúta wa yìí ó tó yìí sí tí kò sí wàhálà kò sí kíní tó bá tẹ̀ dé ìlà ó máa wọ ní ẹ̀kọ́ ìlà máa wọ ó máa wọ ẹ̀kọ́ tó bá rí gbà ilé ayétòrò ìyẹn náà ilé àwọn dá kì í ṣe oní wà débi irú làtà àkọ́ yìí nísìn ààyè nìkan rí pé káyọ̀ pé ọmọ ilé alábẹ́rẹ́ ní ẹlẹ́mi tí ó wà gbọ́ náà pé Ìbàdàn ṣé gbogbo ẹ̀ bá ti kọ́ ọ̀làjà Ìbàdàn àmọ́ ẹ̀gbálẹ̀ mi ìwádìí lùkù kẹgbẹ́ lọ ilé alábẹ́dẹ́ mo fi proud ilé abẹ́dẹ́ lèmi ti wá èyí sọ̀sọ̀ kú sọ Ìbàdàn owó náà ti gbé báwọn ṣé gbogbo ẹ̀ bá ti wá kọlà ó ti dáràn bó ṣe wáyé ni a máa ń ṣe ìpàdé gba ayé àwọn bàbá wa a máa ń ṣe bàbá ń ṣe ìpàdé wọ́n máa wá láti ọ̀hún yẹn láti Ọ̀yọ́ gan máa wá a máa wá sí Abẹ́òkúta wá ṣe kínní wọ́n máa wá wọ́n máa ìpàdé tó yẹ báyìí ni ìgbà kan wọ́n ti wúkú yẹn dànù ni ilé ọba olóòlà ọkọ ọyọ kínní máàpù wa yé wọ́n fi ṣe gọ̀ǹbọ̀ wọ́n yà síbẹ̀ ètò wọ́n fi ń ṣe gbogbo ẹ̀ lórí orúkọ tí lọ́dẹ̀ kọ orúkọ sí lẹ́yìn nísìn gbogbo ẹ̀ tí ó ti dá ká máa wí Ondore wà báyìí ni Ondore èyí tó bá ná nínú akọ̀ṣe díẹ̀ báyìí àyèdè rẹ̀ èmi báyìí ó máa fà báyìí adébí ó máa fà báyìí adébí Pataki ìlà wa tí ẹyẹ tọ̀dọ̀ wa tàbí ń kọ́ bí ká lè dára wa mọ̀ pé ọmọ alábẹ́dẹ́ ni ẹ tó bá ti rí ọmọ alábẹ́dẹ́ ni ẹ pé báyìí èmi kan á sọ pé ìjà ló ti wá ìjà ọmọ ìjà yìí màmá àti sọ èmi dẹ̀ wá dé kọ́ ọmọ Ìlọrin náà ń kọ́ wọ́n máa fa tí wọ́n nẹ́nu Oǹdó ẹ̀ nẹ́nu máa fa àádẹ́fẹ̀ nígbà Ìlọrin ni ẹ̀dọ́ ẹ̀ ti gbọ́dẹ̀ ẹnu ẹ̀ gan wọ́n ti mọ̀ pé kìnnì gbọ́dẹ̀ yẹ Ìbàdàn ni tó bá ti rí ilẹ̀ Ìbàdàn dẹ̀ lẹ́nu ó ṣe gbé báwọn kí wọ́n máa fẹ́ ṣe kìnnì a máa fi dápara kọ̀ọ̀kan bẹ́ẹ̀ Ìbàdàn ní ẹnu ẹ̀ dùn tó yẹ jíjẹ ní tí Haúsákẹ̀ wọ́n máa fa tiẹ̀ báyìí afa báyìí ayá sàmì kan pé nígbà tí kìíní bọ́n ṣe ń ṣe nìyẹn tí yíbò kẹ̀ bẹ́ẹ̀ tó yíbò náà ajá fi kìíní ẹ̀ sọ pé yíbò délé ìbá tẹ̀ ti gbọ́ kìíní náà àti gbọ́dọ̀ ẹnu yíbò ni. My name is Moji Afolayan Olayiwola. You can subscribe to Melag TV. It comprises of music, news, and movies. Check it out. Yeah, for your fantastic movie, news, music, subscribe to Melag TV. Orúkọ mi ni Ismail Alábẹ́dé tí mo jogún iṣẹ́ yìí lọ́wọ́ bàbá mi àti ọwọ́ bàbá mi tí wọ́n dẹ̀ fi yé mi tí mo dẹ̀ mọ̀ níwọ̀nba. Ìlà kíkọ jẹ́ bí àmì ìdánimọ̀ fún ọmọ Yorùbá. Oríṣi àwọn ìlà tó wà. Àwọn kan máa ń bu ìsàlẹ̀ èkó, ìyẹn ni minus báyìí tí wọ́n máa ń já. Ìsàlẹ̀ èkó nìyẹn. Àwọn kan wà pélé, wọ́n tún máa ń kọ pélé. Ilẹ̀ Yorùbá náà ni wọ́n máa ń kọ sábàjà. Sábàjà yẹn náà ó ní orúkọ, òun ló ń pè ní Oǹdó. Tí àwọn èèyàn bá máa sọ a ní Oǹdó, kò ń ṣòǹdó lórúkọ ẹ̀, sábàjà gangan ni orúkọ tó ń pè. Àwọn ìlà kan náà dẹ̀ tún wà tí ó jẹ́ ti Yorùbá bíi ìlà Òwu. Wọ́n máa ń kọ yẹn báyìí
wọ́n máa bò sí ní orí. Bí irú eléyìí náà ní ìsinyìí tó wà ní ẹ̀kẹ́ mi yìí, eléyìí ló máa ń pè ní ìlà alábẹ́dé. Alábẹ́dé nìkan kọ́ ló dẹ̀ ń kọ́. Púpọ̀ nínú ẹ̀ náà wà níbi àwọn ìlú òkè tó jẹ́ pé wọ́n máa ń kọ́ bọ̀ ìlà Yorùbá ni. Bọ̀ tí a bá ti rí irú eléyìí ní ẹ̀kẹ́ èèyàn àti máa, torí ó ní bí a ṣe máa ń dá ìlà yẹn mọ̀, àti máa mọ̀ pé ìlà eléyìí orúkọ báyìí ni, ìlà eléyìí orúkọ báyìí ni. Ìlà jẹ́ nǹkan tó ṣe tó ní agbára gan, tó dùn wò gan, tó ń ṣíyàn lórí pé yes, ọmọ bíbí, ọmọ dáadáa, ọmọ dúdú ni ìlà yẹn. Rárá o, Yíbò kì í kọlà, ẹ lè bá ìlà ní ojú Yíbò o. Yíbò tí ẹ bá bá ìlà ní ojú ẹ̀, ó máa kọ́ sí òkè báyìí. Àṣà ìdílé tiwọn nìyẹn, ní pé kí Yíbò kó já ìlà sí i. Lẹ́yìn yẹn ẹ lè bá ní ẹ̀kẹ́ o, yàtọ̀ sí ojú ẹ̀. Haúsá tí ẹ bá dẹ̀ rí tó bá kọ ìlà, ẹ ti rí i pé ìlà yẹn bí kò wá tínrín báyìí. Ìlà ọwọ́ Haúsá ó yàtọ̀ gan-an sí ìlà tí àwa ń kọ́ bí báyìí o, tí ọmọ Yorùbá ń kọ́ o. A lè fi wé. Láti ara èdè ẹnu wọn gan, ẹ ti máa mọ̀ pé eléyìí Haúsá ni, eléyìí Yorùbá ni, eléyìí Yíbò ni. Ẹ ṣé gan olóòtú. A lè sọ pé ìjọba ń ràn wá lọ́wọ́, a dẹ̀ lè ní kó ràn wá lọ́wọ́. Torí ibi iṣẹ́ ẹni la ti mọ̀ ni ní ọ̀lẹ. Ní ayé ìsìn, tí wọ́n bá fẹ́ ṣe nǹkan ọmọkùnrin ní ìsìn, wọ́n á ní hospital. Láti ara pé ojú tó ń là sí i, tí àwọn èèyàn ń wò pé ojú ń là. Ká ní láyé àtijọ́ ni, ìtí ó túmọ̀ pé alábẹ́dé ni ó máa ń ṣe nǹkan ọmọkùnrin. Òun náà ni láti bi ìlà kíkọ́ yẹn. Ìjọba ò fi ọwọ́ sí mọ́ pé bóyá kéèyàn kọ ìlà yàtọ̀ sí bóyá ẹni tó bá fi inú fídàn pé kóun ṣe nǹkan yẹn fún ọmọ òun. Torí ojú tó ń là yẹn kò jẹ́ ká lè dá ọmọ Yorùbá mọ́ yàtọ̀ sí ọmọ Haúsá, yàtọ̀ sí ọmọ Yíbò. Torí ká nígbà yẹn lọ́wọ́ wọ́n ti mọ̀ pé ọmọ Yorùbá ó ní ìlà báyìí tí wọ́n ń kọ ní ìdílé wọn, ó ní ìlà báyìí tí wọ́n ń kọ ní ìdílé ẹlòmíì, ó ní ìlà táwọn kan ìdílé tiwa, ó ní ìlà tí oníkálukú ń kọ ní ìdílé ẹ̀. Láti ara pé ojú tó ti là sí, kò sí nǹkan tó ń jọrú nǹkan bẹ́ẹ̀ mọ́. A ní ojú ti là o, ojú ti là o. Kí ló ń pè ní ìlà kíkọ́? Kí ló ń pè ní pé kinní kan? So nǹkan tó ṣẹlẹ̀ láàrin yẹn ni pé ojú tó là tí à ń wò pé ojú ńlá, ojú ńlá, òun ló ń tún nǹkan ṣe, ká má sọ pé ó ń ba nǹkan jẹ́. Ó ní iṣẹ́ mi tí mò ń ṣe, tí mo kọ́ṣẹ́. Iṣẹ́ tí mò ń ṣe ni battery charger. Iṣẹ́ tí mò ń ṣe. Torí wọ́n ní nǹkan ìṣẹ̀ǹbáyé èèyàn kò gbọdọ̀ parun. Èèyàn ò gbọdọ̀ má rí ẹnìkan tó lè máa ṣe irú àwọn nǹkan bẹ́ẹ̀. A máa ń hun òfì. Ká nígbà yẹn, à ń hun òfì ní ayé ìgbà yẹn. But èmi ò fojú sí òfì yẹn. Mo yan iṣẹ́ pé ká dá nǹkan ọmọkùnrin, mo yàn láàyò, ká dẹ̀ bùlà fún ọmọ. Ìyẹn ni mo yàn láàyò. Olóòtú, kò sí nǹkan tí ó ní pé bóyá ó ń fèsì nǹkan kan láti ara nǹkan kan.
bírú ní ìsìn ẹ mọ̀ pé gbogbo nǹkan ló ní àsìkò tiẹ̀. Irú time tá wà ń sìn yìí a lè dá oko mọ́. Irú ìsìn báyìí tá wà yìí nǹkan ọmọkùnrin ò ṣeé ṣe mọ́ torí ohun yẹn ti yọ. Ẹni tí ó bá kọ́ iṣẹ́ yẹn àbí tí ó bá mọ̀ tó bá lọ fèsì pé bóyá òun lọ ṣe nǹkan ọmọkùnrin, ẹ̀jẹ̀ yẹn lè pọ̀ jù, kò ní tètè dà. Àwọn àdójúkọ tó wà ní ìdí ẹ̀ nìyẹn o, téèyàn lè sọ pé bóyá òun fèsì òun nìyẹn. Ẹ̀jẹ̀ yẹn ó máa rush, kò ní tètè dà. Wọ́n dẹ̀ máa rò pé bóyá ẹni yẹn ó mọ̀ ṣe àbí kò mọ̀ ṣe látara pé weather tó ti change. Ẹlẹ́ẹ̀kejì ni pé nǹkan táwọn fèsì ń sìn kò rí bí ó ṣe ń rí mọ́ ní ayé ìsìn yìí o. Ní ayé àtijọ́ nígbà tí èmi náà ṣì wà ní kékeré tí mo bá àwọn baba ńlá mi tí wọ́n ń ṣe nǹkan yẹn, irú ìdá yìí èrò sì máa wà nínú ilé tó jẹ́ pé weather yẹn máa cool, kò ń ṣe pé bóyá wọ́n máa wọ́rùn kiri. Àwọn tó sì fẹ́ dáko wọ́n máa wà nínú bíbáyìí, wọn ò ní rìn débi pé bóyá ẹ̀jẹ̀ yẹn ti máa yọ. Irú nísìn kò sí nǹkan tó jọmọ́ hospital ni gbogbo wọn máa ń gbà lọ ní ìsìn báyìí. Bọ̀ ká ní tẹ́lẹ̀ ni ó dùn gan láti máa ṣe àti máa tẹ̀síwájú. Àrùn èèyàn míì gan pé ẹ jẹ́ kí n lọ ṣe nǹkan ọmọkùnrin mi ní ibi bẹ̀ yẹn, ẹ jẹ́ kí n lọ kọlà fún ọmọ mi tí ó dùn tó ṣe é forí yín fún. Bọ̀ ní ìsìn hospital òun nìkan ẹ̀. Látara hospital yẹn kò sí pé wọ́n ń dáko àbí wọ́n ń kọ ilà fún ọmọ. Ṣé ọmọ tí ẹ bá bí ní ìsìn tẹ́ gbé lọ sí hospital pé kó lọ ṣe nǹkan ọmọkùnrin, ẹ ṣáà lè ní kó kọlà fún. Àti ara bíbẹ̀ yẹn ló ti ń di pé bóyá wọ́n tẹ̀síwájú nípa pé ká máa kọlà mọ́ fún àwọn èèyàn. Ẹ ṣé olóòtú. Ìyàtọ̀ kan wà ńbẹ̀. Àwọn máa ń lo scissors ní ayé ìsìn. Ní tí àwa mọ̀ táwa dẹ̀ ń ṣe, abẹ òun ni àwa máa ń lò. Ìyàtọ̀ tó wà ńbẹ̀, ṣe rí nǹkan ọmọkùnrin wà débi pé wọ́n máa ń fi kinní kan gbé ti hospital kó tó di pé wọ́n fi scissors yẹn gé. Ìdọ̀tí kan wà nínú kinní ọmọkùnrin tí a bá fẹ́ bá ọmọkùnrin ṣe. Ìdọ̀tí yẹn tí wọ́n bá ti kó ìdọ̀tí yẹn dójú àmì, tí wọ́n fa nǹkan ọmọkùnrin yẹn kí wọ́n tó gé, ó possible kí awọ yẹn padà kó bo nǹkan ọmọkùnrin yẹn mọ́lẹ̀. Bọ̀ àwa a máa fà, a máa kó dọ̀tí yẹn, a máa wo géèjì ibi tó jẹ́ kó dé ká tó fi abẹ títí wá yẹn ká tó fi ṣe. And then ilé àwọn ìjọba ẹ̀dẹ̀ nìyí, àwọn lè máa rò pé bóyá gbogbo nǹkan yẹn ló wà ní ọwọ́ àwọn tí àwọn lè fi treat nǹkan ọmọkùnrin tó lè tètè fi ṣe. Kò lọ bẹ́ẹ̀ yẹn. A lè torí pé ìgbàlódé ká pa nǹkan ìṣẹ̀ǹbáyé ká parun. Ìyàtọ̀ tó wà ńbẹ̀ mi ò lè sọ tán, mi ò lè kà tán, ó yàtọ̀ gan. Oko tí nǹkan ọmọkùnrin tí àwa bá ṣe 100% ó fi yàtọ̀ sí pé bóyá wọ́n gbé lọ sí hospital lọ ṣe, torí ó yàtọ̀tọ̀ síra wọn. Ilé ìwòsàn gbogbo wọn ló ti kọ́ṣẹ́ bó ṣe ń ṣe nǹkan ọmọkùnrin.
wọn kì í pè wá àfi ẹni tí ó bá finú fídọ̀ pé ibi tí a ti ń ṣe ń gbà yẹn tó ń tù tó ń bà tí wọ́n dẹ̀ mọ́wọ́ wa dáadáa àwọn la máa ń bá ṣe. A sì ń bá wọn ṣe dáadáa, a sì ṣe lénìí ojoojúmọ́ là ń ṣe. But nǹkan tí mo fi sọ pé ó yàtọ̀ ni pé bí wọ́n ṣe máa ń kó wọn wá nígbà yẹn kọ́ ni wọ́n ṣe ń kó wọn wá ní ìsìn. Ṣé rí abẹ tẹ́ ń wò yìí mo gbọ́njú bá ni láti ọwọ́ bàbá mi, òun dẹ̀ ni èmi náà dẹ̀ ṣì ń lò di bí mo yẹn ń sọ yìí. Ṣé rí eléyìí tí a bá ti ṣe nǹkan ọmọkùnrin tán ó ní iṣẹ́ tẹ́lẹ̀ náà ń ṣe láti fi ṣe nǹkan ọmọkùnrin ìgbìn, nǹkan tá a máa ń pè ní ìgbìn lélẹ̀. Ṣé rí ìyẹ́ tẹ́ ń wò yìí òun náà ní iṣẹ́ tó ń ṣe tí a dẹ̀ ń lò. Wọn lè kà fún yín nílé ìwòsàn pé kẹ́ ẹ mú wá. Abẹ́ yìí kan náà yìí òun náà la fi ń kọ ìlà fún ọmọ. Lẹ́yìn ijọ́ kẹta ìlà tá a bá fi kọ fún ọmọ pé bóyá tátánọ́ọ̀sì kan o tàbí nǹkan kan ń wọ̀ o kò sí yẹn nínú ẹ o, torí nǹkan ìṣẹ̀ǹbáyé ni tí à ń lò òun ni ìgbín náà dẹ̀ ni a máa ń pè ní ẹ̀rọ. Ọmọ lè gbàgbé sùn lọ gan síbi tí a ti ń bá ọmọ ṣe nǹkan ọmọkùnrin lẹ́yìn tí a bá lo gbogbo àwọn nǹkan yìí ibi tá a ti ń ṣe pé ara máa tù pé bóyá ara ẹ̀ ń gbóná o kinní kan ń ṣe o kò sí yẹn nú ẹ̀ nínú gbogbo àwọn nǹkan yẹn. O lo paracetamol o tún lò fún un torí ń gbà yẹn kò sí pé yẹn ọmọ mi o lẹ́yìn tá a dákó tá a ṣe nǹkan ọmọkùnrin yẹn tán o orí ń fọ́ ni o ara ẹ̀ ń gbóná ni o kò sí nǹkan kan. Àwọn nǹkan tá à ń lò rè tí gbogbo ẹ̀ fi ń tù tó fi ń bà tá a dẹ̀ sì ń lò tó dẹ̀ sì wà lọ́wọ́ wa. Ẹ̀yin ará ilé, mo lérò pé ẹ ti rí ẹ̀kọ́ kan tàbí méjì kọ́ nínú pàtàkì ìlà kíkọ ní ilẹ̀ Yorùbá. Gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ fún wa, ìlà kíkọ jẹ́ nǹkan pàtàkì ní ilẹ̀ Yorùbá torí ó jẹ́ ohun àmúyangàn, ó jẹ́ ohun ìwúrí fún àwa Yorùbá, ó jẹ́ àmì ìdánimọ̀ fún ìlú kan tàbí òmíràn. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ pé oríṣiríṣi ìlú ni ó ń kọ ìlà. A lè lọ sí ìlú òyìnbó gẹ́gẹ́ bí àpẹẹrẹ nísìnyí. Ìlà ojú wa náà máa fi dá wa mọ̀ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá yàtọ̀ sí àwọn ọmọ ìlú mìíràn. Orí ìkànnì tí ẹ ti wò wá ní Melag Motion Television tí ẹ dẹ̀ tún lè ríra wò lórí YouTube, ìkànnì YouTube, Instagram, Facebook àti Twitter @Melag Motion Television. Lẹ́ẹ̀kan sí, orúkọ mi ni Ọláfikún Ayọ̀mí. Ẹ ṣé púpọ̀. My name is Moji Afolayan Olayiwola. You can subscribe to Melag TV. It comprises of music, news, and movies. Check it out. Melag TV Yoruba.